wọlé irọ́ pamọ́ òdodo wọlé irọ́ pamọ́ òdodo wọlé irọ́ parẹ́ gbogbo gbàràjà abẹ́sọ̀dodo tó gbé wa wá tàbí débi ohun tó gbé wa wá tèwé tàgbà iṣẹ́ Olúwa wa Allahu Ta'ala. Iṣẹ́ Ẹlẹ́dàá wa Allahu Ta'ala. Iṣẹ́ Allahu yìí o Allahu Ta'ala. Òjò ló gbé. Ẹ jẹ́ àjọsọ irọ́ ò máa pọ̀ nílé tèwé tàgbà ẹni Ọlọ́run fẹ́ má lọ sódodo tó gbé wa wá tàbí dédé ohun tó gbé wa wá tèwé tàgbà iṣẹ́ Olúwa wa Allahu Ta'ala. Iṣẹ́ Ẹlẹ́dàá wa Allahu Ta'ala. Iṣẹ́ Allahu yìí o Allahu Ta'ala. Láti gbèrò láti paná sí lákòótó tọ̀yé táwọn ọ̀tá wa wọ́n ti forget. Wáṣọ lékèélékèé dọ̀tí ilé ayé àwa kò ní dojú rú. Ilé ayé ẹ̀yìn kò ní dojú rú. Ẹ̀sìn Ìsìlámù yìí o kò ní dojú rú. Ntí ọ̀wá yí àfa oní mutafaku alayhi oní Buhari àti Muslim ni. Ọlọ́run ó ṣeé ṣe kọ́wọ́n mídíà kí wọ́n wà ní láìfù báyìí bí ọba sí láìfù yóò máa wò ní àádá nígbà tó bá yá. Mutafaku alayhi àkọ́kọ́ mutafaku alayhi àwọn àhímà mẹ́fà ni tí wọ́n ní kútùbù ṣẹ̀há èsì àwọn tí wọ́n ní tíra tí ó jẹ́ sọ̀híhù mẹ́fà ọgbọ àwọn ni tí wọ́n bá fẹnu kò tó wáyé pé àdíìsì kan tá a sọ yìí a sọ àdíìsì kan àwa rí i pé ń bi tíra àwọn mẹ́fẹ̀ẹ̀fà ló wà ọgbọ òun ni wọ́n ń pè ní mutafaku alayhi ọwọ níbi wọ́n ti wọ́n. torí pé ẹni tí ó ń sọ̀rọ̀ yìí nìsín ìkankan bẹ tí ò tún yé òun ti fi yé kò mọ ìyàtọ̀ tí ń bẹ láàrin mutafaku alayhi àti rawahu shaykhani. قاسم نعم الفرق بين متفق عليه ورواه شيخان كما yàtọ̀ sí ń bẹ láàrin wọn ọ̀tọ̀ ni wọn àgbọ́yé bàbá àgbọ́yé tí wọ́n bá ní rawahu shaykhani tí wọ́n sọ àdìsí kalẹ̀ wọ́n ní rawahu shaykhani àbí wọ́n sọ àdìsí kalẹ̀ wọ́n ní mutafaku alayhi àṣìbàkẹ́ mutafaku alayhi Bukhari àti mùsùlùmí ni ó ní rawahu shaykhani Bukhari àti mùsùlùmí náà àwọn náà wọ́n ní báwo ni wọ́n ṣe wá ń pè kan ní mutafaku alayhi tí wọ́n ṣe ń pè kan ní rawahu shaykhani òun níbi parí ẹ̀ bóyá kí n tó parí ẹ̀ bọ́ bá mà kọ́ tẹ̀sí bìkínní bó ṣe tẹ̀ jí òní ìkó tó tẹ̀yìn òun náà ìwà ní tí sọ yín bẹ́ẹ̀ ni wàá sọ kalẹ̀ sí. bẹ́ẹ̀ bá ti wá rí mufti tó bá ti wá tẹ̀ tọrùn mọ yàtọ̀ rẹ̀ tọ́tẹ̀ sọ fún mi tí ọba ti wá tẹ̀ ẹ wà sàlàyé. wọ́n sàlàyé fáyé amọ̀rì tí kọ́mẹ́ntì rẹ̀. naam mutafaku alayhi àkọ́kọ́ mutafaku alayhi àwọn àhímà mẹ́fẹ̀ẹ̀fà alákọ̀ọ́kọ́ òun ni Bukhari ẹlẹ́ẹ̀kejì ni Muslim alimami Muslim ẹlẹ́ẹ̀kẹta òun ni Abu Dawud ẹlẹ́ẹ̀kẹrin òun ni Ibn Majah ẹlẹ́ẹ̀karùn Nisa'i ẹlẹ́ẹ̀kẹfà ni kílẹ̀ ń pè Tirmidhi ọlọ́run jọ dáa fún ọ àwọn mẹ́wàá náà ó ti yé wa àwọn mẹ́wàá wa ní kútùbù hadith lọ́tọ̀ọ̀tọ̀ Bukhari ní Sahihul Bukhari Muslim ní Sahih Muslim Sunanu Tirmidhi Sunanu Ibn Majah Sunanu Abu Dawud Sunanu Nisa'i wọ́n jẹ́ mélòó mẹ́fà wọ́n jẹ́ mẹ́fà tọ́ba ti wá di wípé àdìsí kan tá ń wá taari àdìsí yìí àwa wá káàkiri gbogbo àwọn ọ̀dọ́ àwọn mẹ́fẹ̀ẹ̀fà bá ń bẹ̀ ní àkọ́kọ́ mutafaku alayhi àkọ́kọ́ nù. àwọn onútìrà mẹ́fẹ̀ẹ̀fà àdìsí yìí ń bẹ̀ àkọ́kọ́ mutafaku alayhi nù. irú ẹ̀ ní àdìsí yá tí fi akhiri zamani kaumun hudasawul asnan sofahawul ahlam àdìsí baba mudiru markazi mu wa baba mudiru wọn kọ́kọ́ ka àdìsí wọn fún gbogbo ayé. bẹ́ẹ̀ni baba lọ mú wa ní sàlẹ̀sàlẹ̀ lọ́wọ́ àwọn akọ́kà fún gbogbo ayé ní wọ́n kọ́jẹ́ gbogbo ayé ọ̀ma ẹni wọ́n bá ní òun ti kọ́ kárí
ìrọlọpàá ọ̀nì ọ̀ka. ọ̀kárí ó tú àdìsí débẹ̀. bàbá wa ní àdìsí gbogbo àwọn màsọ́ọ́dìrú rẹ̀ ibi tẹ́ ẹ ti bá ó ti yé. bẹ́ẹ̀ni. ibi àwọn kútùbù sèhá. mẹ́fẹ̀ẹ̀fà. bí àbá ti pè lọ́dún náà nù. kutubu sita ń bẹ kutubu tisa ń bẹ ahimatu sita àwọn làwọn mẹ́ta yìí tọ́ba ti wá lọ́ndà ahimatu tisa àwọn àfi Málìkì àti Amadu ọmọ àǹbàlíkùn àtọ̀ wá fi Ad-Darimi Sunanu Darimi kí wọ́n pè é Ad-Darimi Sunanu Darimi àfọwọ́n náà kún tába ti fi Musnadu Amadu ọmọ àǹbàlí àfi mú àtà Málìkì kún àfi Sunanu Darimi àfi kún wọ́n di ahimatu tisa mẹ́sàn-án bí wọ́n ti lónù torí gbogbo wọn náà ni a máa dọ́dọ̀ wọn láti máa wádìí kíni bẹ ní ọ̀dọ̀ wọn ṣe o understand ọ̀kanu ẹlẹ́ẹ̀kejì muttafaqu alayhi òun ni Bukhari àti Mùsùlùmí tẹ́lẹ̀ yìí sọ àgbọ́yé táwọn méjì bá bẹnu kò lérí nǹkan àmọ́ àbánú àwọn mẹ́rin yòókù àwọn àdìpé Buhari àti Muslim lábá tí wọ́n jọ bẹnu kò lórí ẹ̀ tọ́jọ́ mú àdìsí wa tọ́jọ́ gbà wá bẹ́ẹ̀ muttafaqu alayhi náà wọ́n lò sí. ó di mélòó? ó di méjì. ẹlẹ́ẹ̀kẹta inú muttafaqu alayhi èyí tí ń jẹ́ ẹlẹ́ẹ̀kẹta tí ń jẹ́ nọ́mbà 3 rẹ̀. òun náà ni kí là ń pè é Majiduddin Abdulsalam ibn Taymiyyah Abdulsalam Majiduddin ibn Taymiyyah yìí òun ni ó bí Abdulhalim ibn Taymiyyah Abdulhalim wá bí Taqiyuddin ibn Taymiyyah tí gbogbo àwọn èèyàn mọ̀ ní ibn Taymiyyah al-Harrani ibn Taymiyyah tí ń jẹ́ Shaykhul Islam tá a mọ̀ ní bàbá tó bí bàbá rẹ̀ ọ̀gbọ́n òun ni Majiduddin bàbá yẹn ní tíra kan tó ṣe tí wọ́n ń pe tíra náà ní Muntaqal Akhbar ó ní tíra náà tó ṣe Ash-Shawkani òun lọ́wọ́ ṣe sáríwù Muntaqal Akhbar ó ṣe sáríwù rẹ̀ tó pè ní Nailul Awtar ọ̀gbọ́n Nailul Awtar ó ṣe sára rẹ̀ tọ́ba wo Muntaqal Akhbar ọba tọ́ba wo Nailul Awtar ti Shawkani ọba ibẹ̀ ni Majiduddin ti wí pé òun o lọ́dọ̀ tòun ẹ̀ndí lọ́dọ̀ tèmi muttafaqu alayhi àwọn mẹ́ta ni wọ́n. ọ̀gbọ́ àgbọ́yé lọ́dọ̀ tòun mẹ́rin wọ́n pè é. àwọn mẹ́ta ni muttafaqu alayhi. náà ni muttafaqu alayhi lọ́dọ̀ tèmi. alábọ̀kọ́ ni Bukhari ẹlẹ́ẹ̀kejì ni Muslim ẹlẹ́ẹ̀kẹta ni Imam Ahmadu ọmọ Hanbali òun ni Ahmadu ọmọ Hanbali kún. ọwọ́ ni tẹ́ ẹ bá ti yọ tẹ́ ẹ bá àdìsí lọ́dọ̀ Bukhari tẹ́ ẹ bá lọ́dọ̀ Muslim tẹ́ ẹ bá ti bá àdìsí yẹn lọ́dọ̀ Ahmadu ọmọ Hanbali laysa muttafaqu alayhi. èyí wọ̀nyí tó wọ̀n mọ́nu. irú àfáà tó sọ̀rọ̀ ni a jẹ́ pé inú odidi igi àràbà tó dúró nísìn ewé lòun gbá mú. ewé nìkan ló gbá mú kọ gbá. ewé nìkan ló gbá mú wá lòun ti gbági mú. lòun ti gbági mú. ọ̀mà wípé ọ̀nà mẹ́ta ni muttafaqu alayhi pín sí. júzíwù kan lòun wá mú lọ́wọ́. ọ̀nà muttafaqu alayhi. èmi wá sọ̀rọ̀ júzíwù mi lọ́wọ́ ń takò mí wípé èmi ọ̀mọ tí ń wí sẹ́ni pé òun ni òkè wí yanjú lé kéwú. bẹ́ẹ̀ni. àbí kó sì ké yanjú wọ́n jẹ́ pé ń gbọ́ jáde tán dédé tí wọ́n bùlé lọ́wọ́. náà ní gbégi. ẹ má jẹ́ ọjẹ́ pé ń tá bùlé yín lọ́wọ́ lé kéwú nìkan lẹ́ẹ̀ máa gbégi. ọ̀gbọ́ àgbọ́yé. kéwú a máa gbó. kéwú a máa lukudé. a máa lukudé sí. dáadáa. kéwú upgrade. sáré lèyí tí mo wí nísìn. mo ti júwe tíra àmọ́ gbé kọ́lọ́ léwu Muntaqal Akhbar. ọ̀gbọ́. bọ́yé. ó ti bá Muntaqal Akhbar ó sì lè wọ́n lè tún orí ọ̀kẹ́ Muntaqal Akhbar wọ́n tún wá ń pè ní al-Muntaqo fi ahadisul akhbar. ó ti yé àmọ́kọ́lọ́ wo sára àti Shawkani Nailul Awtar tọ́ba wo mi ọba ọ̀rọ̀ Majiduddin tàwí bẹ́ẹ̀ tọ́jẹ́ jádù Sheikh al-Islam Ibn Taymiyyah tọ́jẹ́ bàbá rẹ̀ yọba bẹ́ẹ̀ wípé àwọn mẹ́ta ni muttafaqun alayhi. so tíra tí ń júwe fún wa wípé muttafaqun alayhi wọn kọ́ àti sọ yìí hùn tíra tó ti rí yìí hùn ọwọ́ akuta àwọn mẹ́fà tíra tí wọ́n ń júwe tàwọn mẹ́fà fún wa wípé àwọn àhímà mẹ́fà
ibi tí wọ́n bá papọ̀ lérí àdìsí kan a máa pe àdìsí wọn ní muttafaqun alayhi ọgbọ́ tírà náà òun ni Sahihul Huffaz kí mo pè é Sahihul Huffaz Sahihul Huffaz mimma ittafaqa alayhi al-a'immatu sitta. ó yẹ kó lè rí tírà eléyìí lórí yìí Sahihul Huffaz mimma ittafaqa alayhi al-a'immatu sitta bàbá ti wo tírà ni ọba mbẹ o ti ye inú tírà ni inú fatiru kílẹ̀ máa pè é èyí tí wọ́n máa pírífẹ̀sì àbíkílẹ̀ pè é mọ̀kọ́dìmá rẹ̀ ibẹ̀ làfà yẹn ti ń sọ nù mọ̀kọ́dìmá rẹ̀ wípé èyí tí òun fẹ́ kí tó pé òun tóun fi ṣe tírà yìí òun ni kí àwọn èèyàn ó lè máa wípé àwọn àhímà mẹ́fẹ̀ẹ̀fà kó lè mọ àwọn àhàdísù tí wọ́n ṣe ìtìfáàkù lórí ẹ̀ òun fẹ́ kó àwọn àdísù yẹn jọ wọ́n pe àbá náà ní Awadul Khalaf Awadul Khalaf òun làbá tó ṣe tírà náà Sahihul Huffaz ó ní tóun fi ṣe tírà yìí ni pé gbogbo àwọn ahadis tí àwọn àhímà mẹ́fẹ̀ẹ̀fà àhímàtù síta tí wọ́n fẹnu kò lórí ẹ̀ tí wọ́n ṣe ìtìfáàkù lórí ẹ̀ òun fẹ́ kó o jọ léyìí tọ́já sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jáde ní àwọn kulliyatu shar'iyya tí wọ́n mọ̀ òun wá fẹ́ kó wọ́n mọ̀ á dúnwọ̀n tó yẹ pé gbogbo má ṣe jáde àwọn kulliyatu káàkiri àtàwọn jami'ati káàkiri wọn understand ẹ̀ wọn ò débẹ̀ òun fẹ́ kó o jọ fún wọn kó lè mọ̀ wípé àwọn àhímà mẹ́fẹ̀ẹ̀fà ní ìtìfáàkù lórí àwọn ahadis tí ń jẹ́ muttafaqun alayhi ẹnìjẹ́ yìí wọ́n pọ̀ àlẹ́ yìí wọ́n níbo wọ́n máa gbọ́ wọ́n máa rí tábà tí ń ka nínú tírà náà sẹ́wọ́n ní muttafaqun alayhi mélòó mo ló pé mẹ́ta nù. mo ní méjì ní muttafaqun alayhi ti al-farqu tí ń bẹ láàrin muttafaqun alayhi wa rawahu shaykhani tí wọ́n bá débi àdìsí tó bá kà ní rawahu shaykhani tó bá wo àdìsí kẹ́nu Sahih Bukhari ó sì wò kẹ́nu Sahih ti Muslim tó bá kọ́ síbẹ̀ pé rawahu shaykhani yóò máa túmọ̀ wípé tó o bá ti dé ọ̀dọ̀ Muslim àdìsí kan yìí náà ni o tọ́wọ́ bọ́ mọ́tínù kan náà ni oníyàtọ̀ àmàrọ̀ wí yọ yàtọ̀ mọ́tínù kan náà ni ó wà nù àdìsí yẹn àmàrọ̀ wí rẹ̀ ó yàtọ̀ tọ́ba ti ní an Ibn Abbas lọ́dọ̀ Bukhari tọ́wọ́ dọ́dọ̀ Muslim wa ní an Ibn Umar Buhari ní Ibn Abbas lòún gbọ́ òun ló ní eléyìí ní tọ̀dọ̀ Umar lòún gbà wá àmọ́ nkankan náà ni láfùsù méjèèjì ó ti yé báwọn tí wọ́n bá fẹ́ sọ wọn ní rawahu shaykhani. ìyàtọ̀ tí ń bẹ láàrin rawahu shaykhani nù àti muttafaqu alayhi. àmọ́ tọ́ba já sí wípé rọ́wì ti Bukhari àti rọ́wì tọ̀dọ̀ mùsùlùmí ẹnìkan ṣoṣo náà ni sàábì kan náà ni Buhari ní an Ibn Abbas Muslim náà ní an Ibn Abbas muttafaqu alayhi wọn pè yín àwọn tó yẹ pé àníbùnà Umar lélẹ́yìí àníbùnà Abbas tọ̀hún ó ti yé báwọn rawahu shaykhani nínú àwọn pè yàtọ̀ tí ń bẹ láàrin àwọn eléyìí wọn àní pẹ́ńbẹ̀ wọn yóò ti yí àfa náà wípé ntí ò yé nu muttafaqu alayhi wọ́n máa lo àhímàtù síta wọ́n sì máa lo Bukhari àti Muslim wọ́n sì máa lo Ahmadu ọmọ àǹbálẹ̀ kún wọn tí ó jẹ mẹ́ta ọ̀nà mẹ́ta tí ọmọ lo muttafaqu alayhi lélẹ́rìí. sàmà lò sòtírà ẹ̀yọ kan náà lòun kà tó ní Buhari àti Muslim. sọ àgbẹ̀ tíra méjì dákọ̀ ọ́ nísìn ẹ̀yẹ bẹ́ẹ̀ kọ́ ni ntẹ́ yẹn fi tún rí jìnnà sí tíra mi kò ní jẹ́ pé ẹ̀yọ kan tó gbé lọ́wọ́ nìkan náà ni wọ́n máa wá. ọmọ ọmọ káàkiri náà lọ́mọ ọmọ káàkiri. ó lè má ka tíra àgbẹ̀ kọ́ jẹ́ pé n tó gbọ́ lẹ́nu àwọn àbá rẹ̀. náà lòun gbé kiri. muttafaqu alayhi Muslim àti Bukhari náà ni. náà wọ́n fẹ́ ṣe àlàyé díẹ̀ nípa ọ̀rọ̀ ti ajá. Ọlọ́run kí yóò fún mi tó. Allahumma àmín. Ọlọ́run kó fún mi tó. Ọlọ́run kó fún mi tó. Allahumma àmín. èyí tí mo ní mo fẹ́ ṣe correction fún bẹ́ẹ̀ ni pé sọ pé halal lajá. ọ̀gbọ́n. àgbọ̀yé bàbá wẹ́dọ̀ kó lè kílíà. pé ajá ní halal ọ̀yá. pé ní halal. ìyàtọ̀ bẹ láàrin halal ọgbọ àgbọ́yé haram makiruhu àti mubah. naam. oníjọ́ tí ìyàmbá tó mọ gbogbo àwọn ìyàtọ̀ yìí kó tó lè dá sọ́rọ̀ ẹ̀sìn ó ti báwọn ọkọ̀ọ̀kọ̀ máa ń tí wọ́n ń pè ní halal ọmọ tí wọ́n ń pè ní haram
ọmọ tí wọ́n ń pè ní mọ̀bá ọmọ ní wọ́n gbé sẹ́rí opposite halal ní haram opposite mọ̀báwù ní makiru. ọ̀gbọ́. àgbọ́yé ẹ sọ pé ajá jíjẹ ẹ pé ní halal. ẹ pé ní halal. torí pé halal ni tí Ọlọ́run bá àhálà fúnra rẹ̀ anything tó bá pé halal Ọlọ́run ni ó sọ pé halal ni. ó sọ dẹ̀tọ́ fúnra rẹ̀. tó bá pé haram Ọlọ́run ni ó sọ pé haram ni. ìwọ látọ̀dọ̀ òun. látọ̀dọ̀ òun. ntọ́ bá wá látọ̀dọ̀ anabi. sallallahu alayhi wa sallam. kìí ṣe àtọ́ ànábà pé ànábà ni ẹ má ṣe nǹkan báyìí kìí ṣe àlà báyìí pé ànábì ò lè àhálà nǹkan fún rẹ̀. fúnra rẹ̀. àgbọ́yé. ọmọ yìí lè bá ń wá omi ẹ máa mú mi díẹ̀. òun náà ń gba sẹ̀ríà látọ̀dọ̀ ṣáárìrùn ni. látọ̀dọ̀ sáárìrùn ní ti gbà. ọlọ́run sì ní ṣáárìrùn. ọlọ́run sì ní sáárìrùn. ọlọ́run tó wá jẹ́ sáárìrùn ni ó àhálà nǹkan fún rẹ̀. òun ni ó sì àrọ́mà nǹkan fúnra rẹ̀. òun ló sì àrọ́mà nǹkan fún rẹ̀. masha allah. bọ́lọ́run ti ṣe ń kẹnu. masha allah. ṣé ọ̀n gbọ́ mi yé báwọn. gbọ́yé bàbá. ntọ́lọ́mbá lẹ́tọ̀ọ́ ni òun lẹ́tọ̀ọ́ ntọ́lọ́mbá ní èèwọ̀ ni òun lè wọ̀. òun lè wọ̀. ẹnìkan wa lè sọ èèwọ̀ ọlọ́run di ẹ̀tọ́ ẹnìkan ò sì lè sọ ẹ̀tọ́ ọlọ́run di èèwọ̀. kódà tá àná Muhammad. sallallahu alayhi wa sallam. ọgbọ́n. anabi náà ò lè sọ ẹ̀tọ́ ọlọ́run di wọ̀. kò lè sọ èèwọ̀ ọlọ́run dẹ̀tọ́. kò lè sọ dẹ̀tọ́. ó ti súnmọ́ ọlọ́run tó. anabi ò lè sọ wípé mo sọ kínní yìí dẹ̀tọ́. ó ti yé kò sí nínú anabi kò sí nínú sẹ́yìn kò sí ní sẹ́bẹ̀. sallallahu alayhi wa sallam. ọgbọ́n. gbọ́yé. láwùtà kọ́ wàlà lẹ́yìn náà bá dọ̀là kọ́wé lákàsí náà òbílí ẹ̀mí ẹ̀nẹ̀dọ́n máa lákọ̀tà náà mí ní olùwàtí. ọlọ́run ti sọ gbọ́gbọ́rọ̀ ọ̀hún. láwùtà kọ̀ wàlà lẹ́yìn náà bá dọ̀là kọ́wé tọ́ba sọ̀rọ̀ sí wa lẹ́nu. takọ wala abọ́mọ̀sọ́ takọ wala. àgbọ̀yé tó gbẹnu wa sọ̀rọ̀. ọgbẹnu wa sọ̀rọ̀ láwù takọ wala àlẹ́yìn náà olúwa ní bí Muhammad tí mo rán sí yín gan tọ́ba yìí sọ̀rọ̀ sí lẹ́nu ọ̀rọ̀ tí ìwí tó lé mi mọ̀ wí àbọ̀ sí nǹkan kan lẹ́tọ̀ọ́ tí ìsọ pé kọ́ sí lẹ́tọ̀ọ́ la akasi náà obìnrin yẹmi. Masha Allah. tọ́ba ní akasa ìbílẹ̀ yẹmi nù ọwọ́ tó lágbánu. tó lé. tó malakọ̀ tá àná mi ní olùwàtí. ṣé o ti kí n ti bẹ́ẹ̀. bẹ́ẹ̀. aya ló tó fi ma yi pé anabi ò lè sọ nǹkan dẹ̀tọ́ fúnra rẹ̀ kò síbi tá anabi gbogbo aya tá anabi ní kúlù sí nábì mina síbà wà kúlù sí mẹkìlábì mina tẹ́yìr kúlù rí nábì mina síbà wà kúlù rí màlábì mina tẹ́yìr haram àbí. bẹ́ẹ̀ni. ọgbọ́n àwọn hadith wọ́n pe anabi ọkọ̀ fún wa nípa ká jẹ ntí ọba ní náàbù. ọgbọ́n àwọn hadith wọ́n pe anabi ọkọ̀ fún wa nípa ká jẹ ntí ọba ní náàbù. tó ní ọ̀rẹ́ ọ̀gá báyìí. ó ti báwọn àbí ntọ́ba ní makhlabu tó ní makhalibu àwọn èékánná tó lè fi. tó lè ti bọ̀ nǹkan tí ì bá ya. inú àwọn sèbá àwọn ẹranko abidjan ọgbọ anabi ni haramu ni anabi ò lè sọ wípé haramu ni ata yóò harima ulọ ata yóò harima ulọ. agbolanla lè wọ yóò. ọmọ pé anabi dàgẹ́ bí òǹgbìn fọ ọlọ́run ni ntọ́lọ́run bá ti wí yóò gbẹnu ẹ̀ sọ. máa kíní kan mi ń tẹ̀lé kọ́ yìí nàfsí. anabi ò lè wí fúnra rẹ̀. anabi ò lè wí fúnra rẹ̀ látọwọ́ ara rẹ̀ wípé òun sọ kíní yìí di ẹ̀tọ́ fúnra rẹ̀. òun sọ kan di wọ. òun sọ di ẹ̀tọ́ àbí òun sọ di èèwọ̀ fúnra rẹ̀ a gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ ìhùn náà. ọgbọ́ ibi anabi ò lè sọ nǹkan di èèwọ̀ fún rẹ̀ kò sì lè sọ. wàyí tutila alayhim ayatuna bayyinatin qala alladhina la yarjuna liqa'ana i'ti bi qur'anin ghayri hadha. ọlọ́run jọ dáa fún ọ. bọ́dà bí àyà tó lọ yìí èmi náà rántí mọ́ kàn rántí díẹ̀ náà ni rántí yòókù dáadáa báyà bá ń wí. wa idha tutila alayhim ayatuna. bàbá káyà wa bí wọ́n bá káyà wa fún wa. bayyinat. àyà wọn sì fojú hàn panyanwó pé tí wọ́n gbọ́ yé kí ẹ pé wọ́n gbọ́ yé o. qala alladhina la yarjuna liqa'ana. àwọn tí wọn ọ̀rá kan pa wọn pàdé wájọ kan wọn mọ̀ wá wípé. i'ti bi qur'anin ghayri hadha. sọrí kuran tọ́lọ̀ wàá tọ̀dọ̀ ọ̀hún mi ìhun lẹ̀ má dùn yín fún wa mọ́. mú mi wá látọ̀dọ̀ ara tiẹ̀ tọ́yàtọ̀ fún tọ́lọ̀ ọ̀hún yìí ọ̀rọ̀ tiẹ̀ wọ́n fẹ́ bá wa láàmú ju ọ̀rọ̀ tí ọba rẹ̀ ti ọ̀rọ̀ lọ. àwọn bàdìlù. àbí kọ́ ọ chẹ́ǹjì ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́run òwí kọ́ pé
ọlọ́run fi jẹ́ kún kọ́ ọ̀rọ̀ lérí. قل ما يكون لي أن أبدله من تلقاء نفسي. ọlọ́run wa ni wà nábì sọ fún wa yìí pé kọ̀tọ́ sí mi èsì lágbára ẹ̀ kápẹ́bù rẹ̀ èsì tó bẹ́ẹ̀ á ní ubadilahu min tilqa'i nafsi kí n wá chẹ́ǹjì ọ̀rọ̀ ọlọ́run látọ̀dọ̀ ara mi wá fúnra mi nítorí wọn ò wí kí n ló wí. in attabi'u illa ma yuha ilayya. dédé ntí ń tẹ̀lé ni tí wọ́n ránṣẹ́ sí mi pé kí n sọ. inni akhafu in asaytu rabbi adhaba yawmin azim. ẹ̀rù ń bà mí tí ń bá ṣe ọlọ́run tí mo lọ lè hun ọ̀rọ̀ tí ọ̀run ọ̀ràn mi àbí tí mo chẹ́ǹjì ẹ̀. ìyà alkiyama ń bà mí lẹ́rù anabi ní alkiyama ń bà wọn lẹ́rù ibo la ti rádìísì kullu dhina bí mina kìíní mina sì báyìí. akramakumullah. walau kana fi kutubi saha. akramakumullah ṣe agbo ńláńlá ni o kí ni masala yìí mo tún ti tún àdìsí yẹn mo ti rí lọ́sàn yìí mo ti wá tún àdìsí yẹn kà àdìsí yẹn dẹ̀ tó wà nù àwọn kutubu saha. ibo la ti rí ibò kutubu saha o bàbá àsìnbi kutubi saha gbogbo gbọdọ àkókò títà kótó ní tísà gbogbo saha tàtó fi Málíkì àti mú àbàlí àti dárìmí àti gbogbo ẹkún ẹtún wà mí ìwà ẹtún lọ ti Awzā'ī gbogbo ìtọ́ bá wù ẹ fi kún ó ti khalafa alukur'ani ọbẹ̀ nà sáka ntọ́lọ́hún sọ́nà alukur'ani. Masha Allah. àdìsí sì ni la yansakhu alukur'ani. àbí ẹ Masha Allah àdìsí ò lè pa alukur'ani rẹ. àdìsí ò lè pa alukur'ani rẹ o. ayatò àpọnyẹn gbẹ̀yẹn nínú alukur'ani. mọ́lá kọ́sì. akramakumullah. ètò ọbẹ̀ sọ pọ̀ bá yẹn mama. ó dàgbẹ́. bó o ní sera àbí báyìí. yóò lọ ibi tẹ́ bá gbé sí yóò wọlé alibarika sí kadam. gbogbo àwọn tí wọ́n ń takò yìí. ó dà hàtá láti tọ́sí ta tó lọ ìta ti programu yẹn àdìsí náà mú wa náà. àwọn àwárí ayé àwọn òní kẹkẹ mú wa àdìsí náà mú wa náà bí mi náà síbá. níta ń pè láyé màkàn yẹn. ọ̀gbọ́n níta ń pè láyé màkàn. ẹ wà á tírìtì wọn. ẹ tírìtì wọn gan. wọn fi tírìtì wọn àwọn túmọ̀ wípé wọn fi máa understand Ọlọ́run wọn sì understand Ànábì. sallallahu alaihi wasallam. àwọn náà fi máa wípé gbogbo ń táwọn bá bá nú àwọn kutubu sahab. Qasim. náà. gbogbo àdéhùn Abu Hurairah tó gbà wá 5,374 gàgà ntọ́lá làáfíà ń bẹ̀ ńgbà tí Albani tó gbà mú gàgà ntọ́lá làáfíà bí òtún kan. tó gbà ọ́ bẹ́ẹ̀ ni bàbá. Albani gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́yẹ́bẹ́. bẹ́ẹ̀ ni. èyí tó dànù lọ́pọ̀. ayakumullah. àwọn èyí tó lálàáfíà ń bẹ̀ òtún kan. àwọn mímọ̀ ọmọ eléyìí wọ́n mọ̀. àtà àti yàrá wa Aisha fi sọ fún Albani àti sọ fún Abu Hurairah yìí pé èyí ṣe tó já pé èmi nìyàwó fún Ànábì. ìwọ́n tó wá dé lẹ́yìn. pínsìn bá abẹ́ ń jó ti dé Madina ọdún kejì ló ti fẹ́ mi. ìjọ ni wọ́n dé ẹnu ọkọ̀ ọdún méjì àbọ̀ sí mẹ́ta tí rìsálà ọ̀tàn. làdíìsì tiẹ̀ fi wá pọ̀ tó lẹ́yìn. bóòlù ọ̀rọ̀ èmi sì ní ìyàwó ẹ̀ tá a jọ ń gbénu lé tá a jọ ń sùn ọ̀rọ̀ tiẹ̀ ṣe wá pọ̀ ju ọ̀rọ̀ tèmi lọ tí mo gbé lẹ́nu ọkọ mi. gbogbo ń tọ́ ń sọ yìí mi ọ̀gbọ́n kọ́kọ́ mi ó wí bẹ́ẹ̀. Allah yálà wa Aisha. a padà ọ̀sẹ̀ rí ọ̀rọ̀ tiẹ̀ yìí wọn náà ọ̀rọ̀ tá a da tọ́pìkì kan lọ. lódìdí Aisha ṣe ra nàbì ju Abu Hurairah lọ. bẹ́ẹ̀ni àdìsí ẹsẹ wa pọ̀ tó báyìí Aisha fi wá pè pé wá gbogbo ń tọ́ ń sọ ọkọ mi kọ́ ló wí bẹ́ẹ̀. Masha Allah. ìgbélé yìí rí gbọ́dọ̀ àìmọye àdìsí kọ́dà nínú àdìsí Umar èyí tá Aisha máa kọ̀ǹtúrò mẹ́ gbọ́kọ̀ bẹ́ẹ̀ kọ́ lọ́kọ̀ mi ń jọ́ tí ó sọ. Masha Allah. àwọn sàbẹ̀ kọ̀ọ̀kan mẹ́ta Aisha máa sọ fún wọn pé ọkọ mi ò sọ bẹ́ẹ̀. òun rí ọkọ rẹ̀ ju àwọn yìí lọ. Abu Hurairah wa ń sọ fún Aisha wípé n ti ń ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé ẹ mọ̀ pé ẹ̀yin full housewife ni ẹ dáná ẹ fọbọ́ ẹ ṣègbà ẹ ṣàwo ẹ bí abùkátà mi ó ti máa ń kò jí ẹ máa ráyè láti máa gbọ́ àwọn ọ̀rọ̀ tó pọ̀ lẹ́nu ànábì ṣe máa pé èmi tálíkà ni mí lẹ́bí kan ànábì náà lẹ́bí mi ó ti bá wọn èmi máa jòkó tà ànábì dáadáa sóhun nìkan làwọn tó wà nínú ahlu sufa tóun náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọba àwọn àkẹ́ sufa ni èyí láwọn tó bá mẹ́ta wọn ọ̀rá di ìgbà tó bẹ́ẹ̀ eré èyí wọn náà àwọn àfa ìṣẹ́ tọ́pọ̀ lérí ẹ̀ Albani sì ṣiṣẹ́ tọ́pọ̀ lérí èyí wọn náà. ó gbọ́n bàbá mùjáládì mẹ́rin ó ìsọdọ̀ ẹ̀yọ̀ kan. gbogbo àdìsí àwọn nǹkan ní sè inú àdìsí 5,000 kìíní kan yìí tàwáwì gbogbo ntọ́ kù ń bẹ̀ tá a ní gàgà mélòó kan yìí bẹ́ẹ̀ bá tún tọwọ́ bọ̀ mí bẹ́ẹ̀ tó báyìí ti ń sáwọn mẹ́. àárẹ̀ yìí tó lẹ́rọ̀. àwọn àfa wa ní Abu Hurairah àwọn àfa wa ní àwọn ọ̀pọ̀lọpọ̀ rìwáyà àti tọ́já sí pé àwọn Bani Israila tí wọ́n wọnú Islam wa bí àwọn Kabul Ahbar Abdullahi ibn Salam wa ibn Munabba pé ọ̀pọ̀lọpọ̀ àwọn Israiliyati tọ̀dọ̀ wọn ló ń gbà tí ń gbéṣẹ́ nu àná Muhammad èyí ń tọ́pìkì èyí ń ó ọ̀tọ̀ ní.
láàfin lè gbé àdìsí borí alukurani a sì lè gbé simansila alukurani kódà àlẹ gbọ́dọ̀ fi sìkejì alukurani tọ́lá alukurani ò ní kejì. alukurani dá dúró ni. a gbọ́dọ̀ pé ká máa pé lẹ́yìn alukurani àdìsí lọ́kàn a tún gbọ́ ọba tún wí bẹ́ẹ̀ ni o ti tún rídíkù alukurani. náà. ọgbọ́. a gbọ́dọ̀ sọ pé lẹ́yìn alukurani àdìsí lọ́kàn. ó láwa ṣe. anabi ti sọ fáwọn sahaba pé la taktubu anni shay'an ghayra alukurani faman katabahu falyamhu. ọ̀rọ̀ àbá mudiru mo ti kọ́kọ́ gbádìí sí wọn. àbàbà hayata. kátó wa wà láàbí sọ gaba gbọ̀n kẹlẹ́ náà àwọn àlùfáà wa àyè sọ wípé táwọn àfáà wa gbé fún wa àwa náà wà wá àwa bá pé gbogbo táwọn àfáà wa wí bẹ́ẹ̀ náà lónìí torí bàbá náà ò ní sọ̀sọ̀kúsọ. ànábì ní ẹ má kọ nǹkan kalẹ̀ ń pa mi o nípa ẹ má kọ ọ̀rọ̀ mi kalẹ̀ ọ̀rọ̀ alukurani nìkan ni ẹ kọ kalẹ̀ ẹni ọba yìí kọ nǹkan kalẹ̀ nínú ọ̀rọ̀ mi ó lè parẹ́ o ànábì sọ bẹ́ẹ̀. so torí kíní kakọ́lẹ̀ wí bẹ́ẹ̀ torí wípé wọ́n hun ọ̀rọ̀ míì sí lẹ́nu tí èso òun ló wí irú ẹ̀ nínú eléyìí náà torí àdìsí kúlù dí náà bí mìíràn tìbá wa kúlù dí màkàlá bí mìíràn tọ́yìí àdìsí yìí Aisha olóhùn ọgbọ́n kọ́kọ́ wọn wí bẹ́ẹ̀ wọ́n á lọ́ọ́ bá gbogbo èyí tí wọ́n ń kẹ́ àwọn kẹ́ńkẹ́ ẹyọkẹ́ àwọn náà ni wọ́n á lọ́lé wá wá ọ́ padà kàn wípé ìyá ńlá wa Aisha olóhùn ọgbọ́n kọ́kọ́ wọn sọ bẹ́ẹ̀ Aisha wà nú àwọn tó sọ gbogbo àwọn ẹran tá a wí yìí dẹ̀tọ̀. àgbọ́yé bàbá. Ibn Abbas kí là ń pè Ibn Abbas ibẹ̀ nú àwọn tó àbá àwọn kúlù sí nábì àti nǹkan tó wí ibẹ̀ nú àwọn tó àbá rẹ̀ Ibn Abbas ń bẹ́ẹ̀ ìyálà wa Aisha ń bẹ́ẹ̀ nú àwọn tó sọ dẹ̀tọ̀. Ibn Abbas sàábé ńláńlá sì ni. sàábé ńlá ni mọ̀lẹ́bí ànábì ni. Ànábì tó sàdúrà fún ló bá ara kà rẹ̀. ọba ara kà rẹ̀ pé Allahumma faqqihhu fid-din wa 'allimhu ta'wila. àwọn yóò ní mímá. Masha Allah. wọ́n sì gbọ́ ànábì yẹn ju gbogbo. ní tẹ́ bá wa ṣí ètò yẹn ẹ ní pàdánù ọmọláyé àti lọ́run Ọlọ́run ó sì máa ṣí ẹ oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó tó báyìí fún bí yóò ti rí nù bí akil hayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm.